ẹsẹ̀ kò gbèrò ní ilé ìpàdé ti arrondissement ti ìlú Ipobe lọ́jọ́ sátidé ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Kókó ìpàdé náà dá lórí ìpele méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bí gbogbo àwọn òṣèré Amuludun ti ìlú Ipobe ṣe lè gbìyànjú láti ṣe àgbédìde ẹgbẹ́ wọn kan èyí tó ti wà tẹ́lẹ̀ rí tí wọ́n pè ní Ipobe, ẹgbẹ́ tó ń ṣe kò kárí lórí gbogbo àwọn tó jẹmọ́ òṣèré, ayàwòrán, àwọn onílù àtẹgbẹ́ onítíátà ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe. Ẹ̀tọ́ ni kó yíwa pé ẹgbẹ́ náà ti wà látìgbà kan tẹ́lẹ̀ rí tí iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe sì dá wọn mọ̀ tí wọ́n sì ṣe ẹ̀tọ́ tó yẹ lórí àwọn ẹgbẹ́ náà fáwọn ètò ìbò náà tí wọ́n ṣe lọ́dọọdún. Ní kété ìgbà tí iléeṣẹ́ olókìkí FM pè wọ́n fún ayẹyẹ ọdún èyí tó jẹ́ ogún ọdún ẹ̀ làwọn òṣèré wọ̀nyí ṣe àkíyèsí wípé ayẹnìkan ìjọ wọn níjọba ìbílẹ̀ ti ìlú Ipobe tá wà yìí ó ti fẹ́ máa jọmọ ìjọ níyà. Olórí ẹgbẹ́ àwọn òṣèré onítíátà ọ̀gbẹ́ni Isaka Adéwálé ló ṣíwájú àwọn ikọ̀ tó lọ kàn sí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe láti lè jíròrò nípa àgbédìde ẹgbẹ́ náà tí wọ́n pè ní ẹgbẹ́ Ipobe ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe. Lẹ́yìn àbọ̀ iléeṣẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe ìpè tó pè wọ́n òun náà ni pé kí gbogbo àwọn òṣèré wọ̀nyí ríra wọn kí wọ́n wo inú igbá tí wọ́n dàrún lásì kẹgbẹ́ náà tún lè dìde kó sì gbéra sọ níjọba ìbílẹ̀ ti ìlú Ipobe. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló gbẹnu àwọn tí wọ́n jẹ́ òṣèré ọ̀hún níbi tí wọ́n ti ṣe àlàyé nípa àwọn ìṣòro táwọn ń dojúkọ látìgbà tí ẹ̀rọ ayélujára ti dé àtàwọn kátìmímọ́ pẹ̀lú clay èyí tí sédè tí àwọn ń ṣe ìfilọ́lẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n rí owó lórí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe òdì tí ó kó gbà wọlé. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa tó jọmọ́ ti ayàwòrán àti bá a ṣe ń darí ẹ̀ka tó jọmọ́ ti ọ̀rọ̀ eré ọ̀gbẹ́ni Rotimi Abiala láǹfààní àti wà ń bẹ̀ níbi tó ti fi gbólóhùn kan àbí èkejì léde lórí àwọn ìṣòro tó ń kojú àwọn òṣèré lórílẹ̀‐èdè Benin bí àgàgà ìlú Ipobe tí ń jẹ́ ìlú ibi ti àbísí. Ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ ni wọ́n sọ kí ó tó rí pé wọ́n fún àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèré ọ̀hún láǹfààní láti lè dúgbòrò nǹkan àbí èkejì. Àwọn náà sọ àwọn ìṣòro tó wà lódò òkú wọn. Níparí ẹ̀ka yìí ọ̀gá àgbà iléeṣẹ́ olókìkí FM olóyè Zanu Daniel láǹfààní àti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe àpèjúwe pé iléeṣẹ́ rédíò olókìkí FM wà fún àgbéjáde àwọn iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Ó ní bí àwọn ṣe ràn wọ́n lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ àwọn kò kúrò lẹ́nu eléyìí ipe kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ojúlẹ̀ṣẹ́ ọ̀hún fún àṣeyọrí ogún ọdún ẹ̀ tí ó fẹ́ ṣe. Níparí ohun gbogbo àsomọ́ ọ̀gbẹ́ni Isaka Adéwálé tó jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣèré onítíátà ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe gbólóhùn tó sọ di mímọ̀ rèé. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àtísì yọ pé wọ́n kópa torí ó fún hàn sọ̀fọ̀ lé ìrànlọ́dún kan wọ̀ lókàn tiwọn náà ń dùn àwọn náà lókàn lépa ìgbésí ayé àwa àtísì ìlú Ipobe. Ǹjẹ́ ìpàdé náà yẹ wọ́n sì wá ọ̀pọ̀ ọ̀rọ̀ yà sọ kalẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ẹ̀wọ̀n yẹ kálukú tó fún wa lé ìmọ̀ràn léríṣiríṣi lépa ipá ilé ṣiṣẹ́ gbà fún ẹnu wa kókò sínú iṣẹ́ yẹn ń ṣe torí bẹ́ẹ̀ ni wa kò bá kò ìlọsíwájú kò lè sí. Alága tẹ́lẹ̀ rí fẹ́gbẹ́ àwọn òṣèré àwọn náà pẹ̀lú kóṣà ìdúgbòlóhùn kan olóyè Azeez Àmọ̀wó Ọ̀làdìmẹ́jì. Ìpàdé náà wọ́n dá ló jáde débẹ̀ sọ dáadáa gidi ni wọ́n àti retí ti pẹ́ ni torí tẹ́lẹ̀ àti máa ń gbé mọ́júwó amáyàgbé yìí mo rí pé ìlọsíwájú wà náà. Ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àwọn òṣèré tó wá dúgbòlóhùn kan àbí èkejì níparí ìpàdé náà ẹgbọ́n tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn Osere TV. Gbogbo ara jẹ́ artist náà inú wa kókó ká má ní kò sínú ara wa ká nífẹ̀ẹ́ ara dínà fún wọn ṣe kó lè dáa. Mo sì ń rọ gbogbo àwa ayé àjọṣe ìpàdé náà lè ní ká dákun mo fi Ọlọ́run bẹ̀ wá ká mú kí náà ní òkúkúdù kó lè lọ pé àṣẹ ń fẹ́ gbà. Inú mi dùn nípa ti ìpàdé nítorí tírú nǹkan báyìí bá ń wáyé ó máa jẹ́ kí ìlú kó tẹ̀síwájú. Àjọṣepọ̀ á dẹ̀ wà fún gbogbo olórin àti gbogbo àwọn eléré orí ìtàgé bẹ́ẹ̀ lọ. Ìpè tí wá lọ wípé kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèré ọ̀hún wà ní àjèjì torí pé láìpẹ́ láì jìnnà làwọn pè wọ́n fún ìpàdé mìíràn láti jíròrò lórí bí ẹgbẹ́ ọ̀hún ṣe lè gbéra sọ tí ṣe ẹgbẹ́ Ipobe ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe. Ayé eléyìí wáyé lánìkà mú wá sí ojú ìwòran yín bó ti tọ́ àti bí ó ti yẹ. Kàásùmù ìṣùlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osere TV. Wàsíù Adédèjì ló gba àwòrán sílẹ̀. Osere TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.